Mo kí gbogbo yín ní orúkọ Ọlọ́run Olódùmarè ní ọjọ́ Kérésìmesì. Ẹ kú ọdún o. Ọlọ́run á ṣe ọdún ní ọdún ayọ̀ fún wa. Mo mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín lọ́jọ́ òní nínú ìhìnrere ti Jòhánù orí 8 ẹsẹ̀ 21 àti 22 tó kà báyìí pé nítorí náà Jesu wí fún àwọn Júù tí ó gbà á gbọ́ pé bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin ó jẹ́ ọmọ ẹ̀yìn mi ní tòótọ́. Ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Àwọn tí Jésù ń bá sọ̀rọ̀ yìí àwọn tó pera wọn lọ́mọ lẹ́yìn Jésù ni. Ṣùgbọ́n o lè jẹ́ ọmọ lẹ́yìn Jésù, o lè pera ẹ lọ́mọ lẹ́yìn Jésù kó má mọ Jésù bó ṣe tọ́ àti bó ti yẹ. Ó ní kí ni Jésù ń sọ̀rọ̀ pa pé wọ́n láti mọ̀ tí ẹ̀yin bá ń tẹ̀lé ìlànà mi. Ó ní bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi nígbà náà lẹ́yìn ó jẹ́ ọmọ lẹ́yìn mi ní tòótọ́. Báwo ni a ṣe ń dúró? Báwo la ṣe máa mọ ohun tí Jésù Kristi ń kọ́ wa tó yẹ ká dúró nínú ẹ̀? Tí ẹ bá wo ìhìnrere Jòhánù yìí tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ yìí, tẹ́ bá lọ sí ẹsẹ̀ 12, wọ́n ń ṣe àwùjọ nínú tẹ́ḿpìlì ní àsìkò yẹn. Jésù Kristi wá sínú tẹ́ḿpìlì. Wọ́n ti tan àwọn iná ńlá kan sínú tẹ́ḿpìlì níbi tó jẹ́ pé níbikíbi tó bá wà ní Jerusalem lásìkò yẹn wàá rí àwọn náà yẹn. Wọ́n ń ṣèrántí bí Ọlọ́run ṣe darí wọn ní gbogbo ìgbà tí wọ́n wà ní aginjù fún 40 ọdún. Iná kan lọ́sàn-án, iná míì lálẹ́ tó ń darí wọn. Ìyẹn ni wọ́n ń ṣe ìrántí yẹn tí wọ́n fi máa ń tan àwọn iná tí gbogbo èèyàn máa ń rí. Ibẹ̀ ni Jésù ti dúró sí tó ti sọ fún gbogbo wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé. Ǹjẹ́ Jésù ti mọ́lẹ̀ sí ẹ lọ́kàn? Jésù Kristi náà nìkan náà ni ìmọ́lẹ̀ nínú òkùnkùn, torí òkùnkùn pọ̀ ní ayé, ṣùgbọ́n Jésù Kristi ni ìmọ́lẹ̀. Tí ò bá tí mọ Jésù, ó wà nínú òkùnkùn nìyẹn. Ohun tí Jésù sọ fún àwọn ọmọ Júù nìyẹn níbẹ̀ yẹn tí wọ́n fi bínú sí, tí wọ́n fi fẹ́ lẹ̀ lókúta pé ìwọ ta ni? Àwọn ò sí nínú ìdè kankan, ọmọlẹ́yìn Abraham làwọn, báwo ṣe máa sọ pé àwọn wà nínú ìdè? Ṣùgbọ́n ó sọ òtítọ́ fún wọn pé wọ́n wà nínú ọ̀nà sínú iná àpáàdì, ọ̀run àpáàdì. Ọlọ́run ò ní jẹ́ ká darí ara wa sí ọ̀run àpáàdì o. Ṣùgbọ́n ìgbésí ayé wa, ìṣesí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọlọ́run máa tọ́ ẹsẹ̀ wa sí ọ̀dọ̀ Kristi ni o, àbí sí inú iná àpáàdì. Tí yóò bá tí di Jésù mú tó náà ń ṣe Kérésìmesì, ó kù díẹ̀ káàtó. Jésù Kristi ó nìkan ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Mo rọ̀ ọ́ ní èní ní ọjọ́ Kérésìmesì kó jẹ́ kí iná Kristi kó máa jó nínú ẹ nípa títẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, nípa kíkà, kí sàmì sí, láti máa ṣe ohun tó bá ní ká ṣe. Nípa bẹ́yẹn la ṣe jẹ́ ọmọ lẹ́yìn Kristi nítòótọ́. Jésù Kristi á dẹ̀ darí wa o. Ó gba aládùúrà fún Kérésìmesì yìí, á dùn fún ọ, á dùn fún dílé ọ, kò ní sí ìṣòro fún ọ. Àlàáfíà Kristi á máa jẹ́ tiẹ̀ lórúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín.